àwọn ọ̀bẹ̀rẹ̀ yẹn ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tó dé ṣùgbọ́n ọ̀bẹ̀rẹ̀ ká dá àbóyẹ ìṣúgbà rẹ̀. àbẹ̀rẹ̀ ikú ẹni tó dákú ọ̀bẹ̀rẹ̀ Allahu Akbar. èyí sí ọ̀sà kan tí mo bẹ̀rẹ̀ oyè aláṣẹ lórí ìsàlẹ̀ ni ẹ̀yin lẹ ó lójú àwọn bàbá àtẹ̀mí tẹ̀mí recognize ìyá àwọn recognize àwọn bàbá tí bá ń pààyàn àwọn bàbá tí ọ̀pọ̀ èèyàn ní recognize sẹ́wọ́n ni èṣù tó wà èṣù onímù ilé palace ní like ìmọ̀ like èṣù olé oríta èṣù tí bá ń gbé lóríta bá ní ń gbé lóríta wèrè ní máa gbé lóríta bí ọba dalẹ̀ ó lé lóríta bí bàbá tiẹ̀ bá jẹ́ èṣù onílé oríta tó ní èṣù àfin èṣù tó ń gbé palace tó ń tẹ tọ́kì kìí ṣe tí ń bẹ fún àtẹ́pẹ́ ní èmi ẹ̀ dá ògógó lé bàbá mi lórí I don't do it ìwọ ló mọ àwọn bàbá yìí ò gbogbo ìwọ ló wá ní bàbá tó ń tu ògógó lé lórí ẹni tí àwọn bí iná òdi bàbá o níjọ́ kan tẹ́yìn náà lọ sọ́dá ọkọ máa ń máa tẹ̀pẹ́ lé lórí ẹni tọ́lọ́ máa ti sọ́kọ́ lọ sẹ́yìn ní máa tẹ̀pẹ́ ìpàdé bàbá rẹ̀ lórí ntọ́lọ́run ọba ń bá bàbá yẹn gbọ́n ṣépè èpè tí sì ń jalè Yorùbá nù nígbà tí ọmọ ń depo lé bàbá yẹn tó ní ògúnì tó ń depo lóògùn lórí Ṣàngónì ọjà ògógó lé Ṣàngó lórí nígbà tó yá lọ bá tó ń pe bàbá rẹ̀ lápá yìí Ṣàngó ọ̀pọ̀ ògùn ọ̀pọ̀ àwọn bàbá wa ọ̀pọ̀ àwọn ta ni ṣé bàbá rẹ̀ ní ọmọ rẹ̀ lọ́mọ sọ́kọ̀ ọ̀bì máa jẹ́ ìbọn mẹ́ ọmọ fi bàbá rẹ̀ ọmọ fi jẹ́ ìbọn máa rẹ̀ wípé ń pa àwọn ọmọ ṣé ọmúláta ìwá sọyẹ kí ló gbọ́dọ̀ wáyé Abdulaziz bàbá tó bí ọmọ kí wọ́n á máa sọ fún ọmọ yín ká ọmọ yín wà ní kí ní sùlámù ní ọ̀pọ̀ ṣé èyí ọmúláta ìwá ẹ̀yin yá wa ọmọ ìpọ́sùn ni ìyá wa ń gbèdọ̀ ṣùgbọ́n sọ́dá akéèyàn ní ẹgbẹ́ ọba ti bọ̀ sí ọ̀ṣọ́ ọ̀pọ̀ ẹ jọ ẹ farabalẹ̀ àwọn bàbá tẹ̀mí mọ́ àwọn ìpáàyàn ògùn tẹ̀mí mọ́ ògùn tí nínú ẹni tí mo ní ẹ má pè wọ́n lápá yìí ẹ má dèpò fún ayé lórí ẹ má dè gbogbo tí mo mú ní ṣojú ayé wọn lé wọn lórí àti wọ́n tó ń ṣe gbogbo ìwé olólùgbò ògbè ẹ ràn gbogbo yẹn lọ bí yóò bọ́ sí ni lògùn mi lé àárín pọ́ mọ́ dáadáa yìí inú ò lè pọ́n mọ́ dáadáa yìí ewu ọgbà lè ní ọ̀pá. èmi tí mo ń sọ̀rọ̀ Ṣàngó dáadáa wípé nígbà tí wọ́n fẹ́ fi ẹrú kó wa nínú Ṣàngó wa gbà wá la ránṣẹ́ pé láti mú màmá rẹ̀ pé ó sì wá jà fún wa wọ́n á ní Ṣàngó máa gbà fún èèyàn ní máa ṣe dáadáa ẹ̀yin ní Ṣàngó ń pààyàn ni ẹ tún sọ Ṣàngó bí àrá bí àrá bá ti sá ẹ̀yin Ṣàngó ní ọ̀rẹ́ pa àwọn ọmọ ẹ̀ ni àwa táwọn fi lè lọ bí Ṣàngó bá ń pa àwọn ọmọ tó fi lè lọ ṣé ẹ̀yin Ṣàngó dáadáa ẹ̀rẹ́rìn ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run ni èmi kọ́ ọmọ ọlọ́gbọ́n so Rọ́dítà I'm advising you self-restraint and God will deliver it to you. Tẹ́lẹ̀ bá mú ní àbájá lọ Àbújá tó bá lóun lọ Àbújá sẹ́yìn wọ́n wà sẹ́yìn lọ́gbẹ́ oṣù d'Àbújá tẹ́lẹ̀ bá mú láti lọ Àbújá òun lọ d'Àbújá. This is telling you to move towards acquiring political powers and the way you can do it. Àwọn ọmọdé ẹ̀kọ́ lọ́wọ́ yìí ẹ gbọ́dọ̀ rí pé product yẹn àwọn Haúsá wọ́n ṣe lẹ́wọ́ gbogbo àwọn ọmọ wọn Pantani àfààní ó jẹ́ Minister of Communications Ganduje àfààní o gbogbo wọn nílẹ̀ Haúsá jẹun èyí jẹ́ kí àbọ̀ ìfẹ́ dẹ́kọ̀ ọ̀rọ̀ wọn ni àwọn àfààní ẹ̀yin lẹ́pọ̀ jù bẹ́ẹ̀ bá mọ̀ tún mọ̀ bọ̀rìṣà má jẹ́ kí wọ́n tẹ̀ wọ́n di ìbọ̀rìṣà ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn ọ̀dà fóònù nítorí ìmọ̀ ní gbọ́dọ̀ àfọ̀. ẹ̀sìn Ọlọ́run ní máa ń rán èèyàn ni tó bá rán àwọn èèyàn wá fún gbogbo ayé ni pèsè fún pèsè ẹ̀sìn èèyàn. ẹ̀sìn tọ́lọ́ Ọlọ́run sì lọ́ mọ́ ń tọ́ da àbùkù wọn má bá wọn ṣẹ̀sìn èèyàn o. kí ni mo sọ? má bá wọn ṣẹ̀sìn èèyàn òfin ni. ẹ̀sìn tọ́lọ́ fún gbogbo ayé ẹ̀sìn tọ́lọ́ ni nǹkan pè ní
ìmọ́lẹ̀ ní ọ̀kan. Ẹ̀sìn èèyàn kò kò ní bí ṣe sọ́gbọ́n ẹ̀sìn èèyàn gbogbo ayé lọ́bọ̀ ìsàlẹ̀. Ẹ̀sìn Lárúbáwá tó máa sọ pé Lárúbáwá ẹ̀sìn wọn gángan ìbọ̀ ìsàlẹ̀ lákòókò. Sọ̀rọ̀ ìlú ìpè Ìsìláàmù ẹ̀sìn Lárúbáwá. Gbogbo wa jẹ́ Lárúbáwá ni òun náà lé mọ̀ náà sallallahu alaihi wasallam. Sọ̀kọ̀ mi pé tó bá jẹ́ ẹ̀sìn fún gbogbo ọmọnìyàn tí ọmọ Yorùbá tí ọmọ àwọn kan mọ̀ ní Olódùmarè sàlá ìyẹn nítorí pé Ọlọ́run ti wọn Yorùbá nìkan lọ́gbọ́n. Ọlọ́run tó bá dá Yorùbá nìkan mọ́ tẹ̀lé yìí o. Ọlọ́run tí ò gbédè ní Ọlọ́run tí ọmọ pé wọ́n ń pe òun ní Allah níbi kan tí ọmọ ẹgbẹ́ ń pè ń God ní ìlú Èkó tí ọmọ ẹgbẹ́ ń pè ní God ní Germany tí ọmọ ẹgbẹ́ ń pè ní Dieu ní French. Má tẹ̀lé Ọlọ́run ní o. Ọlọ́run tó bá tún mọ̀ pé nǹkan ní ìwọ̀n ń pè. Àbí nígbà tó bá fẹ́ ṣàdúrà kí lọ ní ṣàdúrà. Bí ò bá lọ ní ṣàdúrà ìyẹn lè ń fi lọ́wọ́ wá sí. Àbí tó wà sọ pé Ọlọ́run ṣàánú fọ́mọ mi àti ìyálé mi àti bàbá tó bí bàbá mi ṣé kéwì náà lè sọ̀rọ̀. Yorùbá ni. Wọ́n bí tẹ̀lé àjọ súnmọ́ àwọn place to talk better things. To talk well oyin tó lọ ń bá gbé wá bá nínú ọgbà rẹ̀ ìlà àjọṣe ilẹ̀ Yorùbá ti dá látẹ̀lé ìdè land Islam has taken a new toll and we are going to be successful. We are going to regain power. We are going to take over everything. All these are our youth. Ní ṣètò ayé wa, ní Ìbàdàn ní Sùúrù Ògùn state ní Ọ̀yọ́ state ní Ọ̀ṣun state ní Èkìtì ní Ondo state ní Muslims should be well represented in position of power. That is what you need. Bí o ṣe ti wọn má sọ pé àfáà lọ́wọ́ máa ṣe àfáà gbogbo èèyàn ló lè dá àfáà o ẹni tí òkè gan lè dá àfáà o. Bẹ́ẹ̀ ni bí báwo lọ́wọ́ nínú ìsìn tí bá jẹ́ Christian ní báwo lọ́wọ́ nínú ìsìn tí mo wọ gbàlá náà tí mo fa ìkíńbà ní kí ló pè ní àfáà. Ní èèyàn ṣẹlẹ̀ di babaláwo náà lè ẹgbẹ́ olè bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ di babaláwo náà kí n gbé signboard síta kí n pàdé kí n ràdé lọ́dọ̀ ìyá olùgbọ́n kí n gbàgbé sára kí n dìkara ọ̀gbìn sára kí n bá jáde kí ló pè ní babaláwo gbogbo èyí lórí bí àgbẹ̀. Àfáà tó ṣe pé kí ló sọ́dọ̀ àfáà àwọn ẹyẹ tó pé gbọ́jọ́ kírísítẹ́nì wádé Egypt lọ́wọ́ ọdún ń sọ lágbáwá dáadáa. Bọ̀ kí ló ti fi àfáà ní what have you done with being a prophet? What have you done with being leader of the nations? What have you done? What kind of leadership? League of Imam and Alphas one day, no, it's only League of Imam nìkan. So all the imams must carry their Alphas along. Kìí ṣe ti yín nìkan ẹ̀yin ìmáàmù, kìí ṣe ti yín nìkan ìmáàmù àti àfáà ní ọ̀pọ̀ gbogbo àfáà tí wọ́n ń bọ lábẹ́ ìmáàmù náà. Kí ni kan ṣe what should they do? You must take care of them and empower them. Ẹ jẹ́ kí gbogbo àwọn tẹ́bá wà lẹ́yìn ẹgbẹ́ ní ìsìta. Bẹ́ẹ̀ bá rí pátì tó ọbẹ̀ lò tí wọ́n bá ní fún ní tíkẹ́ẹ̀tì níbi kankan. Ẹ wá pátì tí ẹ mọ̀ pé ẹ lè gbé jáde. Ó sì jẹ́ gbọ́dọ̀ rẹ́gísítà pátì mi. Ẹ wá bó ṣe ẹni tẹ́ ẹ mọ̀ pé ó yóò kìkì láàrin. Ẹ fún ní ẹni kọ́kọ́ wá sí àṣọ̀fọ̀. Inú ọmọ ti bàdé ní ìsìn ṣùgbọ́n nílò ọmọ mufti ọmọ nàìjíríà ọmọ professor ibe Dr. Ashraf ó gbà yín tẹ̀ ń jẹ́ doctor wa yìí we are all doctors in Islam so what have you done with your doctorate? Ṣé máa beg káàkiri ni? No, ṣé kà máa teach ni? Should that be your future? Your future is to just teach. Àti rí àwọn àfáà ayọ̀ àwùjọ akẹ́kọ̀ọ́ wọn di Farouk tó jẹ́ chief justice tó lọ justice tó wọ kíní tó ṣe náà tó ṣe ìjọba àgbà yìí kà ná Professor Olóyèdè is a very good example of a Muslim that became powerful on YouTube. Bẹ́ẹ̀ bá fẹ́ wá gba ipò lọ́wọ́ wọ́n bá fẹ́ wá nǹkan wá sọ́dọ̀ yín kí lọ bẹ́ẹ̀ fún wa. Kò ṣe owó ní kẹ́ ẹ gbà ó. Wọ́n bá fún ọ ní 2 million 20 million. Ọmọ yẹn tí gómìnà gbà ní ìsìn lóṣù 30 billion nígbà.
Ìjọba bá ní 10 million wà bẹ́ẹ̀ yìí kẹ́yìn ọ̀fẹ́ di ẹni tí ọ̀gbọ̀n ìgbà 30 billion. Ó fi 10 million bẹ́ẹ̀ ẹ bá kó 15 million tá a bá kó síbi ìlú ìbò ọmọ ẹjọ́ bẹ́ẹ̀ nìkan lọ lé 10,000 20,000. Gbogbo ìjọ yìí wọ́n fẹ́ 30 million 20 million tí ìyẹn lè ń fẹ́. Máa yẹn mú 20 million ló gbé fún wa sí ìwé ẹ̀yìn mélòó lọ́wọ́ àǹtí ẹ̀ mọ́ra. Ibi tó wọ́n ti mú ohun tó fẹ́ lọ láti mú ohun tí wọ́n ní orí ti ẹ̀ lè tó bẹ̀. Ẹ̀yin lọ lóògùn ẹ̀fọ́rí tí mú Nàìjíríà ẹ̀yin lọ lóògùn. You are the medicine. You have the medicine to cure Nigeria of its corrupt. Ẹ̀yin lọ wá lóògùn yẹn lọ́wọ́. Àwọn àbá bẹ̀rẹ̀ ọlọ́run fún ẹ̀jẹ̀ kówó jẹ o. Ilé ìlú olóyèdè so olóyèdè is a perfect example of a Muslim. A perfect example of a Muslim that has not been corrupted and I show there are many people that have been JAMB registrars. But olóyèdè find out. All of them since they started JAMB, all JAMB registrars used to take money from the federal government. But during the time of a Muslim man, Professor Ibrahim Olóyèdè, he returned 5 billion. Allahu Akbar. So I just say you need the perfect example of the disease that is affecting Nigeria, which is corruption. All these insecurities is caused by long-term failure of leadership. Èmi sọ fún yín ibi tí wọ́n fi àwọn èèyàn máa wò ń gbé mo níbi tí wọ́n bá ti practice ìsàlẹ̀ àwọn èèyàn ìjà ló ń bẹ̀. Àwọn èèyàn sọ pé ìwádìí ṣé ìwádìí wá jẹ́ ilẹ̀ Lárúbáwá? Ṣé Afghanistan jẹ́ ilẹ̀ Lárúbáwá ni? Bẹ́ẹ̀ ni pé Iran are Persians. Bẹ́ẹ̀ bá mọ̀ Iran Persians ni wọ́n lè gba Islam báwo bí Nàìjíríà náà ti gba Islam. Thailand òun náà gba Islam ni. Àwọn tó ń pè ní Arab wọ́n gbé ṣàwọ́ àti ìlú wọn àwọn èèyàn ní Tani Saudi Arabia. Ó lè jalè Saudi Arabia máa lọ jalè ń bẹ́ẹ̀ wọ́n ó gbé ọ lọ́wọ́. Bọ́ọ̀ gbé ìdára ẹlẹ́bàá wọn ń bá wọn lọ́gbà padà ẹlòmíì bẹ́ẹ̀ wá ní wọ́n bá sọ ọ̀gbálẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ wá fún mi. Bí o ti mọ tí ó ṣe ọ́. Dubai Sharia Qatar Sharia lọ́bẹ̀ olè ike nìkan ló wọ́n sì báńdì. Ayọ̀ lè máa ka Afghanistan náà practice Sharia ní Afghanistan. Wọ́n practice kéṣe ní ẹni ń ṣe àwọn Iran lè ní Iran Republic but àwọn ìlú tó jẹ́ full Sharia Egypt ló ṣe full Sharia. Àbí ẹ̀yin tó ti lọ Egypt yìí tó Sharia ní Egypt. So when we're talking about ṣé ọlọ́wọ́ ọ̀jẹ̀ kí á gbé ndé ibi tí Nàìjíríà bá ara ìdè omi fún ẹni rọ́bìtà tuntun please rọ́bìtà tó ń báyọ̀ support it help it to grow ẹ ti gbin àgbàdo báyìí ó ti wà ní ilẹ̀ báyìí ẹ má sọ pé ẹ má wo bíbá yìí o wípé wọn àwọn ọ̀gbọ́n àwọn òṣèlú ọ̀lù wọn àtẹ̀rọ̀ ìbílẹ̀ wọn ò ṣe ẹsẹ̀ ẹgbẹ́ nǹkan ni. Àwọn akókò ìbá ti sọ́fà fún nǹkan ó lè torí ẹ̀ ó dá nìyí. But today be part of this success story. This success story be part of it. Fight for it. Bring new ideas. And this is why we are nígbà yìí dẹ̀mọ́ pé I believe so much in you. You know you can do better. I know it's just a little waking up. So we are saying today, ẹ má wò bá àwọn bàbá yẹn nìkan no. This is your time. Nígbà tó ní dé ipò ọba mo ní this is my time. Adẹ̀ ti yanjú ipò ọba lónìí, ipò ọba ti dìkù dáadáa. Alhamdulillah, what a change. My legacy will never go into extinction. Nípa ti gbé délẹ̀ Yorùbá. Ó ti yàtọ̀. Ipò ọba ń wo ọ̀pọ̀lọpọ̀ láti dé. Àfẹ́ ìwápò ọba tẹ́lẹ̀ wọn ní àwọn máa ń sọ ògùn bẹ́ẹ̀ wọ́n máa ń sọ ọ̀gá gbogbo jẹ́ ń ṣe bẹ̀. Ẹ̀mí mọ̀mọ́ pé jẹ́ ń ṣe bẹ̀ ni Ọlọ́run mú mi wá láti yí padà dáadáa ni. Nínú ọdún ọ́fíìsì tó dọ̀tí, ṣé ẹ kọ́ wa ní ìdọ̀tí? Àbọ̀yẹ kọ́ kí ni rẹ̀? Èmi ti fọ́ ipò ọba mọ́. Èmi lọ́ba àkọ́kọ́ tí ó sì kọ́ fún ipò ọba mọ́. Masha Allah. Ẹ mọ iye àwọn Christian tẹ̀ ń wá ní pé kó sì jẹ́ pé ọba yìí Christian ló ti jáde.
kọjá ní Christian olùdá ìdí wọ́n máa fẹ́ wọ́n ní kó sì jẹ́ Christian àbá bàjẹ́ àfọlá bàjẹ́ ní àbí gbogbo ẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ ajáde Christian máa bọ̀ lọ́dọ̀ wa mọ̀ ọlọ́run náà ní í sin lọ ibi ẹ bá ti ń sin ọlọ́run ilẹ̀ níwà o ibi ẹ bá ti ń bọ̀ ìṣà ní ìgbàdọ̀ sílẹ̀ ó tako ipò mi ó tako ipò ọba ìtẹ́ni ẹ̀bí lè fánu Ifá tó bá ti sọ pé kí ẹ bọ̀ ìṣà tó ṣe wọn lọ wọ́n máa ní Ifá ohun Olódùmarè ohun Olódùmarè tó wá sí ní kọ́ lọ bọ̀ òrìṣà yìí sì òrìṣà tó Olódùmarè àwọn ìjọ ṣe òrìṣà bíbọ ní gba ògbó ọlọ́run tó yẹ so Ifá tó bá ti sọ ń gbé kí ẹ lọ bọ̀ òrìṣà èmi ò gbàgbọ́ ní bá ń pè wọn lọ o lè jó wọn ọlọ́run kó tó tako ọlọ́run ẹ̀yin tí a máa rò pé kí ló dé tí ọ̀rọ̀ ló fá èmi ò lè ló fá tó bá ní kí wọ́n máa bọ òrìṣà ó ti tako ipò òde ọlọ́run ọba oníṣìí máa gbéga àwọn takùtà ọlọ́run ni o atakuti mo sì takuti mo bèrè ń bẹ̀ nípa ẹ̀dá mi tí mo ṣe ń dàgbà sílẹ̀ mọ̀ yọ̀ ọ́ àgbẹ̀bá àwọn ènìyàn irú ọjọ́ orí ta pé gan àwọn èèyàn ìgbàgbọ́ pé mo ti tó bẹ́ẹ̀ wọ́n ní mo ní bẹ́ẹ̀ ni bó ti yóò rí náà ni mo ṣe ń dàgbà sí nínú yọ̀ ọ́ wọ́n dà fún yóò ẹ̀ tó yóò wọ́n bí tàyí League of Imam and Alpha Yorùbá land Edo and Delta will strive and be successful. Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ ṣàtìlẹ́yìn. Àwọn èèyàn ńláńlá àwọn olóṣèlú ńláńlá àwọn tí wọ́n wà nípò ńláńlá wọ́n mọ̀ tẹ̀lé. Àwọn rọ́bìtà àtàyàn wọn ò sílẹ̀ o wọ́n ti di tànánù. Àbọ̀bọ̀ wọn ò sílẹ̀ o ẹ̀yin ní tuntun tẹ́ ẹ fẹ́ gbé àwọn ọmọ wa gbà. And mo bẹ̀rẹ̀ pé strength wà ní your youth. All the youth move into this rọ́bìtà. This League of Imam and Alpha project èmi mo máa ń empower youth mo máa ń mú pẹ̀lú youthful thinking that's why ẹ máa lo tàwọn bàbá àtijọ́ o youthful thinking ní kẹ́ ẹ lò wọn ò bá lágbára lọ́wọ́ kí ẹ súnmọ́ president lẹ́yìn bá ti wà politically powerful president yóò wà níwá ẹ bọ̀ fúnra wọn wọ́n fọ́ sí ẹ̀yìn ẹ má wọ̀ọ́yì fúnra wọn ni wọ́n wà níwá kò sí president yóò jẹ́ tí ò ní wá níwá. Ọwọ́ tálíkà lówó wà tí ọba sí mọ̀ Dangote òní máa ta oúnjẹ tálíkà. Kí ló dé Dangote ọmọ ta góòlù? Kò lè rówó. Owó tálíkà lágbára wà. Tálíkà ní sì máa bọ́ lọ́wọ́. Kí ló dé tọ́wọ́ lọ́wọ́ rẹ̀? Ọwọ́ tálíkà sí lọ́wọ́ tọ́wọ́ lágbára wà lọ́wọ́. Ta ni máa dìbò? Ẹ̀yin olówó tí ń dìbò ní olówó àtọ́mọ ẹ̀wọ̀n ó jókòó ní ìtọ́bùsẹ̀ ni wọ́n máa ti ráyè ọwọ́ yìí lọ́sọ́ wà ṣàwà ọba àlú gan tí ọba sí ẹ̀lú ọba ọba owó àwọn ìlú ọ̀nà àti òṣèlú wà àwọn ọmọ ìlú ọ̀nà ìlú ọba ìlú dáadáa òṣèlú tó tó báyìí bẹ́ẹ̀ni ṣe wà ní kò sí gómìnà kan tó lè lò nínú wọn. ẹ̀yẹ́ sọ̀rọ̀ ń sàlá nígbà tó bá ọ̀gá yẹ kò sí gómìnà yìí olùgbà àti gómìnà kan jẹ tí wọn gbà yìí wọn tún àyìn gbà arẹgbẹ wọn tún àyìn nígbà nígbà ìdọlá wọn tún àyìn gbà adélèké ìmọ̀ gbogbo gómìnà ní wípé àwọn ìlú ẹ̀fọ́ ẹ má jà àwọn ìlú ọ̀pá yẹn o ẹ má ẹ fi olúwo olúwo òṣèlú gbogbo àwọn ọmọ ìsàmì ẹdíbá ní ẹdíbá wọn ọmọ ọpọlọ ń lò bí àjọba ẹni wọn takùtọ lọ yẹn ẹ̀yin tẹ́ ẹ jọba tẹ́ ẹ lẹ́ẹ̀ takútó ọ̀sà àtẹnudẹ́ jọba tó takútó lọ ẹ̀ẹ́ta ló tó yọ ẹ̀rù ń bẹ̀ yín pé wàhálà kan gbọdọ̀ ṣẹlẹ̀ ní wọ́n yọ orí lọ́ba mi. Wọ́n ní wò ó àwọn adó òbí nígbà ìdìbò tí ò sí ìgbọ̀n ní wọ́n fún ẹgbẹ́ fún gbogbo wa ṣáàmà wọn ò ti bá bọ́ńtọ̀ gba ọba kẹrin báwọn ní bíbọ́ àti àfin. Àwọn orí ọlọ́gbà yìí ìwọ́n lọ ọmọ wa ló lè lo yìí wò àwọn ọgbà ìgbẹ́ ni wọ́n máa wá títí ọdún mẹ́wàá ni wọ́n ti wà ní ìbò fún un. Àbọ̀ ẹ̀dùnkọ́ nígbà máa ti sọ ọdún mẹ́wàá ní ìbò àbùsọ̀ náà. Ọlọ́run òfin ní jẹ́ wọn gbọ́ o. Èmi ní ìbò ìbò ogun náà. Níbi tí ogun ilé
wọn láì kí báwọn ọ̀tá mi lè gbèdè nígbà ojú ìbálòpọ̀ wọn lè ga ní ìbálòpọ̀ lè ga báwọn fi lógun òun ga kò sí sinmi ní ayé ìsinmi bó nígbà wo lè sinmi tí a bá lọ sùn sẹ́ni ìrọ̀lẹ́ mi tí a bá fi sinmi okúnu 24 hours ní ẹ̀mí rẹ̀ nígbà bó ń sùn òun sì jẹ́ kí ọmọ ẹ̀ta nǹkan tá a fi súnmọ́ lọ́wọ́ wà lára wa ẹ̀mí rẹ̀ ọ̀gbọ́dọ̀ sùn nígbà bá ti sùn níbo lọ́lọ́ nígbà ìtọ́ni ẹ̀ náà ń lọ. Bọ́dà dúró àmì ẹ̀sẹ̀ lè